Ẹ kú dédé ìwòyí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Bọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti bẹ̀rẹ̀ sí ní gba òkò ọ̀rọ̀ lóríṣiríṣi látàrí ọ̀rọ̀ tó bá àwọn ọmọ Nàìjíríà sọ lánàá òde yìí. Lábẹ́ Ṣóyínká, Fálànà, Àtíkù àtàwọn míì ní ààrẹ kò sọ̀rọ̀ lórí ikú àwọn olùfẹ̀hónúhàn àti àwọn ohun tí wọ́n ń béèrè fún. Ẹ fòpin sí ìfẹ̀hónúhàn ní kíákíá báyìí. Àwọn ọmọ Nàìjíríà tí kò rí jájẹ ò lè faramọ́. Peter Said ló sọ bẹ́ẹ̀ fún àwọn olùfẹ̀hónúhàn. Lẹ́yìn tí ààrẹ ti bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tán, níṣe ni ìfẹ̀hónúhàn tún tẹ̀síwájú. Sowore ló sọ bẹ́ẹ̀. Ẹ pe orílẹ̀-èdè Nàìjíríà lẹ́jọ́ lórí bí àwọn oníròyìn ṣe fi ara gbọgbẹ́ lásìkò ìfẹ̀hónúhàn. Serap ló sọ bẹ́ẹ̀ fún àjọ Commonwealth. Lábẹ́ rẹ̀, àwọn tó ṣe irú ẹ̀ gbọ́dọ̀ rí nǹkan tí ojú ẹnikẹ́ni ò rí rí. Àjọ Civil Society Organization ni yóò ṣàmójútó àṣẹ ààrẹ Tinubu pé kí ilé-iṣẹ́ NNPCL máa ta epo rọ̀bì fún Dangote ní náírà dípò dọ́là tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ìforígbárí àti ìtakọ̀gbọ̀ tó ń wáyé láàrin ilé-iṣẹ́ Coca-Cola àti àjọ FCCPC dàbí pé kò fẹ́ jẹ rodò lọ́mú mi pẹ̀lú bí wọ́n ṣe ń fi ohùn ránṣẹ́ síra wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ láti kọ́ àwọn ibùdó ìpèsè àwọn nǹkan lóríṣiríṣi sí gbogbo ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó wà lórílẹ̀-èdè yìí. Bank of Industry ti ní òun yóò gbárùkù ti àwọn ilé-iṣẹ́ kéréje àtàwọn olókoòwò lábẹ́lé. Àjọ NCC ti ní kò sí ohun tó jọ pé òun lòun fún àwọn ilé-iṣẹ́ ìkànsíra ẹni ní àṣẹ láti yí owó wọn sókè o. Ìgbésẹ̀ ìpèsè CNG yóò fún orílẹ̀-èdè yìí ní àǹfààní láti máa rí tírílíọ̀nù 2 náírà tí wọ́n ń lò láti fi gbé bẹntiróòlù àti dísù wọlé láti ilẹ̀ òkèèrè fi ṣe nǹkan míì. Ìròyìn eré ìdárayá, ikọ̀ D Tigers ti fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ tí yóò kọ́kọ́ kópa ní ìpele quarter final nínú ìdíje Olympics tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ọ̀kanòjọ̀kan ìròyìn lẹ́wọ̀n máa jẹ̀gbádùn ẹ̀ tẹ́ ẹ bá tẹ̀lé wa tí ẹ sì darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Bọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi.